Sheikh Abdulrazak Al-Badr ibi tí mo ń lọ nìyẹn. Ìtàn tí wọ́n táwọn sọ wọ́n ní arákùnrin kan ní Kaaba, ọlọ́pàá kan wà nítòsí ibi tó ti ń ṣàdúrà, ó wá ń bẹ lọ́hùn pé Ọlọ́run fún mi lọ́mọ, Ọlọ́run fún mi lọ́mọ. Wọ́n ní ọlọ́pàá yẹn gbọ́n tí ń sọ lẹ́yìn bí n tó tó bí 20 ọdún àbí bí ọdún 18, ọlọ́pàá yẹn tó wá wà ní dèédé ibi tó wà níjọ́ sí, ó tún wá wo ẹni yẹn, ó wá rí pé ojú yìí ó dojú ẹni tí mo ti rí rí. Ẹni yẹn wá bẹ lọ́hùn pé ìwọ Ọlọ́run ọmọ mi tó fún mi, ọlọ́ba ń gbẹ̀mí ẹ̀, ọlọ́ba mú kúrò lórí ilẹ̀. Wọ́n ní arákùnrin yẹn tó jẹ́ ọlọ́pàá ó wá pe arákùnrin pé wá, ṣé wọ́n ni mo rí bí ọdún bí 18 àbí tó ń súnmọ́ 20 ọdún sẹ́yìn tó ń ṣe àdúrà pé k'Ọlọ́run fún ọlọ́mọ láàyè? Ó ní bẹ́ẹ̀ ni. Lẹ́yìn ìkan náà ìwọ ló tó wá ń ṣàdúrà pé k'Ọlọ́run ọba kó pa. Ó ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní àfáà yẹn sọ pé ẹ̀ẹ̀mejì ló sí ààbò sí sọ́mọ rẹ̀ láàyè mímọ́ yìí. Ìgbà àkọ́kọ́ ìjọ́ tó ń bẹ lọ́hùn pé kó fún ọlọ́mọ, ó sọ pé kó fún ọlọ́mọ rẹ̀. Rabbi habli mina salihin. Ọlọ́run dákun ṣe gbogbo àwọn ọmọ wa lọ́mọ rí o. Tá a bá ń tọrọ ọmọ ẹ̀jẹ̀ á máa yan o. Ó ní àyè àṣẹ ó bẹ lọ́hùn pé kó fún ọlọ́mọ, ó ní kó ṣe lọ́mọ rẹ̀. Ó ní ẹlẹ́ẹ̀kejì, ó tún wá padà wá àlámọ̀rí ọmọ yẹn, ó tún wá dá kò tẹ Ọlọ́run, ó tún wá ní k'Ọlọ́run kó mú sọ́dọ̀. Àyè àṣẹ níbí, ibi bí ló ti tọrọ tọ́lọ́run ṣe, tọ́lọ́run gbà á. Kí ló bá tó tọrọ k'Ọlọ́run bá kó yí láyé padà? Lójú ẹsẹ̀ ó sì ń change ìpè sádùá pé k'Ọlọ́run kó yí láyé padà. Wọ́n ní arákùnrin kú ń bẹ̀, ó padà sílùú wọn. Nígbà tí ó dé ìlú wọn, ó bọ́ ọmọ rẹ̀ lẹ́yìn tó ti ń ṣe tọ́lọ́. Tó gbé tó fa ìpè tí ń ṣẹlẹ̀ ní Kaaba ni pé ọmọ tí ń bànújẹ́ ni. Gbogbo nǹkan tó jẹ́ nǹkan ìyapọ̀ Ọlọ́run, ìyapọ̀ òbí, kò sí kankan tó kù tọmọ yóò ráwọ́lé. Bàbá rẹ̀ wá lọ pé àkókò òbí sàn ju eléyìí lọ. Ṣùgbọ́n látara àdúrà rẹ̀ nígbà tí ó délé, ó wá bọ́ ọmọ tó ti ya pàpà ńlá gí, ọmọ alálàṣe, ó wá bá lórí tọ́lọ́hun. Bàbá rẹ̀ wá ń bi léèrè yìí pé bóò ló ṣe jẹun. Wọ́n ní tọ́ bá mi gbàtẹ́ lọ Umra níbi ìdí àsìkò báyìí. Iná ni ọkàn mi kàn yí padà. Kí ni túmọ̀ gbogbo tí mo ń ṣe? Ọlọ́run ọba tí ó ní mí, ìdá lọ́dọ̀ ẹ̀, ìtò dá lọ́dọ̀ bá mi náà. Ó lọ ní láti sìn lọ, òun ó sì máa ṣe dáadáa. Ó ní ilẹ̀ fi bá mi lórí ẹ̀. Bàbá ní déédé àsìkò wo, ìgbà tó wá sọ àsìkò yẹn, wọ́n ní ó ṣe déédé àsìkò tí bàbá bẹ lọ́hùn fún ní Kaaba. Ibi tí mo fẹ́ parí ẹ̀ sí ni pé ẹ̀yin òbí wa, ibi tọ́rọ̀ ọmọ wa, ibi bá kù sí ká ní ká máa ṣe òkè. Ànábì ní salafu da'awat mustajabat la shakka fihi. Ànábì ní àdúrà mẹ́ta ọ̀bùn nílà, ọ̀kan nínú ẹni da'watul walid, àdúrà òbí. Àbí Ọlọ́run bá subhanahu wa ta'ala, àwọn òbí wa, àwọn tí wọ́n ti lọ nínú wọn, Ọlọ́run bá ní kẹ́ wọn níkẹ́ talqiyama. Àwọn tó ń bẹ Ọlọ́run kọ́ wa máa ń ṣe lọ́dọ̀ wọn. Kọ́ àwọn ọmọ tiwa náà máa ń ṣe lọ́dọ̀ àwa náà. Rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama.